olúmọṣẹ́ mẹ́lẹ̀ ní àbọ̀ròde ìmọ̀tò sọdún èlì ló ṣe dàbí tọmọtọmọ àkàràmọ̀gbé sọdún ja ìmọ̀là sábà ń gbọ́ bí mo ti ń wí o ẹ̀pá mọ́lúsàbí ọmọ gbòǹgbò ọ̀kálá lọ́sọ̀ gbà wọn lọ́wọ́ ọmọjọ́ ògùnpẹ̀rù òjò gba àjọpẹ̀rù mọ́jọ́ pẹ̀kọ́ ẹrú ní sinmi ẹ̀kọ́ ìsìnìyàn ibi olúfi wàhálà wa mọ̀ níjà bí olúmọ mo ní wọ́n ṣe ń ṣe ní mẹ́kà náà ń ṣe lẹ́gbàá alágẹ̀ wọ́n ní ògùn ní mẹ́kà ẹ̀yìn mọ olúmọ lágbẹ́ o àní wọ́n ń gòkè àràfá ní mẹ́kà ẹ̀yìn kò olúmọ lágẹ̀ ara akẹ́mọ̀jọ́ ọmọ màjọ́jọ́ méjì tó pẹ̀rú mọ́jọ́ pẹ̀kọ́ ọjọ́ kìíní ẹlọ́jọ́ ń jẹ́ mo ní ẹwà gbòòrò hàn mí lẹ́gbàá alágẹ̀ wọ́n ní gúnyán lẹ́gbẹ́ o wọ́n ní irú kankan mi nìjọ̀jọ̀ mo gúnyán lẹ́gbẹ́ tán mo rú kankan mi nìjọ̀ kàkà kẹ́ ìfòrò lọ mí pẹ̀lẹ́pẹ̀ jiná gbélé mi lọ́wọ́ wọ́n tún tẹ̀lé ẹ̀kejì ẹ̀wẹ̀ mo tún ní kẹ́ ìfòrò hàn mí lẹ́gbàá ọmọ olùsàbí kàkà kẹ́ ìfòrò hàn mí pẹ̀lẹ́pẹ̀ jiná gbélé mi lọ́wọ́ láì mọ̀ pé wọ́mú lòrò ókè èyí tí ọba dúró yúmuyúmu àbọ̀rọ̀ lọ ni happy birthday to you. ọmọ ìlú tòótọ́ níbẹ̀ lóde tẹ̀gbẹ́ lákè. gbogbo ọmọ yorùbá àtàtà ẹ máa wo nílẹ̀ Oòduà TV lórí YouTube ìkànnì tó ń ṣojú ọmọ yorùbá níbi gbogbo ni.